Tinubu ló ní àsìkò ti tó fún mi láti lọ dupò gómìnà Ọ̀yọ́. Adélábù ló sọ bẹ́ẹ̀. Bí àsìkò ọ̀rọ̀ kò bá tí ì tó a kì í sọ. Èyí ni Adébáyọ̀ Adélábù, mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná mànàmáná lórílẹ̀‐èdè yìí. Ìmọ̀ ló mọ̀ sọ pé òun mọ̀ ló mọ̀ fà á tí òun kò fi tètè kéde èròǹgbà òun láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ni ìkéde kan mọ̀ wáyé pé Adélábù ti kọ̀wé fipò mínísítà sílẹ̀ nítorí àti du ipò gómìnà. Kò mọ̀ pẹ́ lẹ́yìn ìkéde náà tí ìròyìn mọ̀ tó fi jáde pé mínísítà tẹ́lẹ̀ náà kò tí ì kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ àti pé ó sì di ipò náà mú gẹ́gẹ́ bí mínísítà nínú ìjọba Tinubu. Kò mọ̀ tó pẹ́ sígbà náà ìròyìn mọ̀ tó gbòde wípé Adélábù ti padà kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà. Ó sì ti ṣetán báyìí láti lọ fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú fídíò kan lórí ayélujára, a rí Adélábù tó ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lórí awuyewuye tó máa wà nídìí ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ó ní ààrẹ pàápàá ó mà tún pe àwọn èèyàn lọ́tún lósì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì jọ sọ̀rọ̀ kí wọ́n lè mọ ibi tó dé dúró. Mi ò lè parọ́ mọ́ wọn. Odidi ààrẹ Nàìjíríà, wọ́n máa gbọ́ tí mo bá parọ́ mọ́ wọn. Adélábù ló sọ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n sọ fún mi pé Báyọ̀, àsìkò ti tó pé kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lágbára Ọlọ́run, nǹkan tí wọ́n sọ fún mi nìyẹn. Ààrẹ ló sọ fún mi pé kí n fìwé sílẹ̀. Mínísítà tẹ́lẹ̀ náà sọ pé òun àti Tinubu àwọn jọ ní àjọsọ ọ̀rọ̀. Tinubu sì sọ pé òun kò ní dá òun dúró láti dupò gómìnà tó ti ń wu òun tipẹ́, bó tilẹ̀ jẹ́ pé ó wu ààrẹ káwọn jọ ṣiṣẹ́ papọ̀. Ó wá tẹ̀síwájú pé ààrẹ mọ̀ sọ pé tó bá ṣeé ṣe o láti fa olùdíje tí ẹgbẹ́ fẹnukò lé lórí kalẹ̀, yóò rí bẹ́ẹ̀. Bí kò bá sì ṣeé ṣe, káwọn lọ dìbò abẹ́lé tí a mọ̀ sí primary election láti yanjú rẹ̀. Nínú ìtẹ̀síwájú fídíò náà, Adébáyọ̀ Adélábù máa sọ̀rọ̀ nípa bí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe bọ́ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rí, tó sì jẹ́ pé kò mọ̀ sẹ́yìn ẹnìkan ọ̀hún tí Adélábù kò dárúkọ rẹ̀ pàtó, àmọ́ tó ń pàṣàmọ̀ pẹ̀lú sísọ pé òun kò dárúkọ èèyàn o. Ní àwọn tó wà níbẹ̀ ni wọ́n bá ń dárúkọ pé Ládọjà ni, gẹ́gẹ́ bí Adélábù ṣe wí. Láti 1999 tó fi di ìsinyìí, ẹ̀ẹ̀mejì ni wọ́n ti lé wa kúrò lórí ìjọba. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn tó wà níbẹ̀ kígbe pé bẹ́ẹ̀ ni. 2003 ta ló wà nídìí rẹ̀? Àwọn èrò kígbe pé Ládọjà. Adélábù tún ní àti ta tún ni wọ́n tún ní Sarafadeen Ali. Nígbà náà ìní Adélábù sọ pé òun kò dárúkọ èèyàn o. Ó ní 2019 tí òun jáde dupò gómìnà tí àwọn ṣe ìbò àpapọ̀, àwọn ní sẹ́nítọ̀ 2 nínú 3, ọmọ ilé ìgbìmọ̀ aṣojú 10 nínú 14. Adélábù sọ pé àwọn kò bá wọlé ipò gómìnà nígbà náà bí kò bá jẹ́ ti àwọn tí wọ́n sọ pé láyé kò ní rí bẹ́ẹ̀. Ó ní níṣe ni àwọn kan kóra wọn jọ tí Ládọjà tó sì wá síwájú wọn kò gbọ́dọ̀ tún rí bẹ́ẹ̀ mọ́. Adélábù sọ pé wọ́n fìyà jẹ àwọn yìí ó sì kọ ìyà náà báyìí. Ó ní ìta gbangba la ti ń sọ yìí, kò ṣeé ṣe kí nǹkan tó rí bíi ti tẹ́lẹ̀ mọ́. Adélábù sọ pé APC ó mà tóbi ju ohun tí ẹnìkan yóò dédé máa pàṣẹ rẹ̀ lọ o. Adélábù Adébáyọ̀ òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rè àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.